شكرت رب العباد أثنيت رب الجماد أسقي صلاة دواما على نبي الأمام أدعوك يا ذا الجلال طول آيات جبريل اجعل آياته سرورا بجاه محمد صلى الله عليه وسلم. بسم الله. Oyè bá mi ká lọ sí Libya lọ́dọ̀ olówó orí mi tó jẹ́ pé ó fi ìfẹ́ ràn sí mi gidi gan. Ẹ bá ń súre fún kó pẹ́ láyé o. Ó ní Jasmine gbórí wọlé kálápàlà mi gbági mọ́lù òkìkí gbogbo eléré kó kí wọlú. Ó di ilé aláàánú mi Adéníyì Jubril ọmọ ọmọlẹ́gbẹ́ onílọ́jọ́ ìbí tàbí ẹ sáyé o kẹ̀mí ẹ o kò nínú ọ̀nàlá. Ó di ilé aláàánú mi Adéníyì Jubril ọmọ ọmọlẹ́gbẹ́ onílọ́jọ́ ìbí tàbí ẹ sáyé o kẹ̀mí ẹ o kò nínú ọ̀nàlá. Ó di ilé aláàánú mi Adéníyì Jubril ọmọ ọmọlẹ́gbẹ́ onílọ́jọ́ ìbí tán bí ẹ sáyé o kẹrí ẹ ogun inú ọlọ́lá. Onílé aláàánú mi Adéníyì Jubril ọmọ ọmọlẹ́gbẹ́ onílọ́jọ́ ìbí tán bí ẹ sáyé o kẹrí ẹ ogun nínú ọlọ́lá. Mo gbéra nílẹ̀ mo má sọ lékè ọkùnrin kọlù mi òde orí yá orí tí ẹ rí yẹn òun ló dádé ọwọ́ tí ẹ rí yẹn òun ló lọ pa ọwọ́ tí ẹ rí yẹn òun ló lọ pa aṣọ òye bòmí ju ara lọ orin tó dùn wo là ń kọ́kọ́ lọ́la ìlú tó lélẹ̀ lànà fọlọ́wọ́ àṣà tó dáná lò fún náwó. Ẹ bá ń gbági mọ́lù dáadáa bóyá máa kún sí gba orin ọ̀tún. Ẹ ṣáàjẹ́ ń kó mọ́lẹ̀ dáadáa bóyá máa mórí olówó mi náà fún ni mọ̀ wò bẹ̀ bàbá Tinúkẹ́. Aláṣẹ African Reading School tó wà nílùú Libya. Ẹ̀bẹ̀ mú bá láwùsá tí ó kó tún mú ẹ tẹ̀síwájú nílé. Ó di ilé aláàánú mi Adéníyì Jubril ọmọ ọmọlẹ́gbẹ́ onílọ́jọ́ ìbí tán bí ẹ sáyé o kẹ̀mí ẹ ogun nínú ọlọ́lá. Wá ń gómi níbẹ̀ jẹ́ mú mi díẹ̀ o torí pé orin eléyìí ò gbà kólekóle olówó ayé òkì máyélé alágídí tálíkà ló múlé kókó kábímọ sáyé ìyẹn tó lọ́pẹ́ ọmọ tó dàgbà kó tó ṣoríire wallahi ó tó lọ́pẹ́. Mo ti rẹ́ni tó fọṣọ síta tí yóò dẹ̀ dúró báwọn káṣọ mo ti rẹ́ni tó pèrò fáyé tí yóò dẹ̀ dúró báwọn kírun ìkankan ní dúníyà olówó orí mi mo ládùúwà kan tó wù mí láti ṣe fún ẹ ẹni bá gbèrò pé kó sọ́kù tọmọtọmọ ènìyàn sọ́kù béèyàn kan gbèrò pé kó jábọ́ kò ní báwọn jẹun tó dáa tó bá rí gàrí wà mú o kò ní báwọn rómi mú kó dé báwọn rẹ̀ bàjẹ́ o kò ní báwọn rọ́bẹ̀ jẹ́ wà mọ́kàrú wà mọ́kàrà lọ wà lọ khairil makiri ẹ̀yin àtayá àtọmọ yóò nígbà burú lé lórí ọ̀nà òmọ́dẹ́dẹ́ ń jábọ́ lẹ́yìn olówó mi àmì ẹ̀dẹ̀ bá mi kí màmá mi abiyamọ tó dára ìyàwó amọ́lẹ́gbẹ́ ẹ má dẹ̀ gbàgbé ìyàwó mi kọ́ lọ ń jẹ́ kẹ́pẹ́ fúnra yín. Òkìkí Ànábì Muhammadu Rasulullahi ọmọ àwọn ẹni Ọlọ́run ọba kò ń fọyọ̀